ìsìláàmù tó ní kó máa sọ̀rọ̀ sọ kó máa kíyèsí gbólóhùn tí ó bọ́ lẹ́nu rẹ̀ tí náà ni ó gbà fún ọkọ̀ kan wo sunsun kó sọ pé actually bó ṣe ń ṣe ìsìláàmù gan ológun ni ọ́ bó ti ṣe ń ṣe ìsìláàmù yìí ọmọlẹ́yìn orò gidi tí èsì tàwàdà ni ọ́ ṣé ìsìláàmù náà ni ó gbà kó sọ pé ìwọ yìí ó olóògbóni gidi tọ́jájú hánà ìníwọ̀ yìí bàbá ni ọ́ nílé jì ṣé Islam náà ni ó gbà kọ́ ọmọ sọ pé bí mo ṣe tí ájì dé ọwọ́ akókò sọdún ṣẹ̀ṣẹ̀ ṣé Islam náà ni ó gbà kọ́ sọ pé bí mo ṣe jẹ́ mùsùlùmí yìí báyìí o ọmọlẹ́gbẹ́ ṣọ́ọ̀ṣì báyìí ọmọlẹ́gbẹ́ ṣọ́ọ̀ṣì gidi ni ọ́ tí èsè tàwàdà kọ́dọ̀ ti kọ́ ṣọ́ọ̀ṣì fún wa rí ṣé Islam náà ni ó gbà bẹ́ẹ̀ ọmọ Islam ẹlẹ́bọ lásán káfìrì ẹlẹ́bọ lásán káfìrì ṣé Islam náà ni ó gbà kọ́ máa lọ sùn church ó ní ọ̀hún wọlú akáni ọ̀sọ̀nù àbí ó ní ẹ má bu ohun wọn ọmọ ibi tábìlì ó ti gba ní ó ọmọ ibi tábìlì ó ti gba àbí ó ní ẹ̀dá ọkùnrin àdéhùn tó dé bá wọn òun pépè mọ́ṣáláṣí òun ṣe gbogbo ẹ̀ òun ṣe sàrà àti tí kò gbà ìṣe tó ń kàn lọ church ńlọ́ba kú ń bẹ̀ àkọọ́lẹ̀ orí ibu ní bẹ fún ọ òfin Islam sílẹ̀ ọmọ báńkà míì àkọọ́lẹ̀ orí ibu ní bẹ fún ọ kìí máa ṣoríire nípa olówó kìí máa ṣoríire nípa ọlọ́lá kìí máa ṣoríire nípa ọkọ́lé ọkáàtì kìí máa ṣoríire ní pé bóyá bàtà rẹ̀ kanga tó ń wọ̀ ó lè kọ́lé ń bò mí and then what lẹ́yìn gbogbo ẹ̀tọ́ bá wọ náà ńkọ́ tí wọ́n máa kí ọkọ oríire ní àbórí ibú rẹ̀ gbanagbana yìí máa sọ ibu nípò òríjọ orí mu yìí máa sọ ibu nípò gbélé ayé òrílé pọ̀ àwọn àtìrandíran rẹ kò sí ọ̀rọ̀ amátòrì yìí sọ ibu náà ń pélé yẹn tó bá di lọ́la kìyàmọ̀tò wàlìjánà tí wọ́n sọ pé ó jìyàrí torí Islam ọgbà máa sọ̀rọ̀ burúkú jáde lẹ́nu ọmọ sọ̀rọ̀ kẹfìrí ọmọ amúmísí àwọn ọ̀gbẹ́sìn ya aláìlérò àwọn asinilọ́nà náà tún máa sọ pé nítorí bá wúyàn lèèyàn lè ṣe but nítorí ságbàgbọ́ ni pé Islam rẹ̀ ọ̀bàjẹ́ ẹ gbọ́rọ̀ ó ti bàjẹ́ láti jò kó tó di pé ẹni tó kéde pé káfìrí lòun kéde pé káfìrí lòun títí ń hùwà káfìrí ló ti káfìrí wọ́n ṣẹ̀ṣẹ̀ tún sọ fáwọn èèyàn pé ká ẹ lè mà ní ká ẹ má ṣe òmu òun bá yín ṣe Islam yín má kò sì jẹ́ tuntun ṣé mo pé nínú páwọn èèyàn ń wá àti gbajúmọ̀ ọ̀pọ̀lọpọ̀ lórúkọ ọmọ fẹ́ gbajúmọ̀ ni wọ́n ṣe máa ń ṣẹbọ lórúkọ ọmọ fẹ́ gbajúmọ̀ wọ́n ṣe máa ń ṣe kèfèrí torí pé bí ẹni tún kọrin lápèjúwe ó dà jẹ́ bí ẹni tí ń ṣe jálàbí ni àwọn ẹni tí ń ṣe jálàbí yẹn dání èso ń bára wọn gbẹdẹ pásítọ̀ lọ́wọ́ èwo wọn ò lè ti torí rẹ̀ ló máa bá ilé àlàǹgbá kádùúgbò bó sì jẹ́ babaláwo náà ló tún wá tó náà òun fẹ́ dán tí wọ́n wò ṣé wọn ò ní tìtorí tiẹ̀ náà lọ bá gbólóńgbò sínú agbádá kó jóná ráúráú bó sì jẹ́ pé lè máàmù mí náà ló tún wá bá wọn ṣé wọn làwọn ò ní ràn lọ́ni torí ẹ̀ lọ́dọ̀ tó ní jálàbí ẹ má bẹ́ẹ̀ nìkan wípé ń ti ń ṣe ọ̀dà o torí gbogbo wọn ló ń bára wọn bẹ́ẹ̀ náà làwọn eléré ẹ̀rí pé eléré kan náà ti síwájú sọ pé òun ṣe Islam mà tí máa ń ṣe Islam nǹkan títún kọrin orí ewu ńlá ló wà orí ewu ńlá ó kú bó ṣe rọ́nà lọ́jọ́ gbẹ̀ndàlùkìyàmù ká tó wá pé ó tún wá mú gbẹ̀ǹfín fọ́tọ̀ ó lóun ò tún ṣe Islam gama kí ló dé ó nítorí pé gbogbo tó wá ní Islam Arabic ni òun sì gbọ́ Arabic ẹ gbọ́rọ̀ Allahu Akbar ó kúkú sọ di Yorùbá nígbà tí ẹgbẹ̀rún gbèjèrú rẹ tẹ́bálẹ̀ ṣe Islam kí ló rò pé dínkù fún Islam kí ló gbẹ̀rún yamuyamu rẹ fẹ́ ṣe fún kẹ̀kẹ́ lásán ká tó péré lúwé táńdọ̀ ọmọ iyọ̀ ní ọ̀nà ọbẹ̀ abẹ́rú nínú ẹ̀fọ́ lápẹ̀tà àbáyọ àmọ́ àwọ̀ ọ̀ká kan náà tún á dé kan ní bona fide member ccc kan lọ and then what tẹ́lẹ̀ náà kí ló ṣe fún Islam kí ni wúlò rẹ fún Islam torí ẹ̀bí Islam ṣe rí ni pé kọ́ mọ́ ìwọ́n tó bá fẹ́ di ọ̀kan nínú àti ń tẹ̀lé ló múra gidi torí pé Islam kan ló nídìí ẹ wọ́n ló nídìí ẹ
ọjọ́ tí ó yọ ọkọ̀la ọjọ́ tí ó yọ ọkọ̀la wá gbà tó bó ṣe rí ní Islam wọn kọjá gbogbo bẹ́ẹ̀. ẹ rí i pé à ń fi ẹ̀sìn kálẹ̀ à ń lọ ṣe kan wọ́n kọ́mọ̀ lọ́dọ̀ àwọn olórin tẹ́lẹ̀ náà kọ́kan tó pera ẹ̀ lọ́mọ ṣọ́ọ̀ṣì ológun ni ológbò ni oníṣẹ̀ṣe ni Islam ò ti sí mẹ́tipẹ́. ìbára náà ni wọ ìpèbí àbí bẹ́ẹ̀ kọ́ ṣé Islam ní ká wọ pèbí àwọn máa ṣe sọ̀látùl fájìrì ìpèbí ni àbí dúró wọn máa ṣe ń bẹ àti ìṣáì ẹbí ṣírùkù wà kúfùrù yìí náà ni bí ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí yòókù náà ni ta ni nínú wọn ni èso ògùn ọ̀pọ̀lọpọ̀ ẹsẹ̀ mùsùlùmí jama ọ̀pọ̀lọpọ̀ ló lápò tí ògùn lé ìsìláàmù rọ̀wọ̀ lẹ́sẹ̀ ẹ̀rọ pé rẹ́yìn ìsìláàmù ni sìkìdí bẹ́ẹ̀ náà àpótí ẹlòmíì ò lè má jí pọ̀fọ̀ mùsùlùmí wò ní ó ṣe ìsìláàmù kankan ọ̀nà àti wọ jahannama lásán wa ma yu'minu aktharuhum billahi illa wa hum mushrikun. nígbà tó wá sọ pé ń lọ ṣọ́ọ̀ṣì tẹ́lẹ̀ ló tó onìkan ló tó pàkíyèsí tẹ́lẹ̀ tí ń bọ̀gùn tí ń bọ́ sà eléyìí òbúrò àbí nígbà tó pé tí wọ́n náà ń ṣe nu wọ́n náà ń ṣe papọ̀ àmúlùmọ́lá yìí náà ni. tó ọ̀kan náà wà ó ti kú tiẹ̀ kìí ṣe mùsùlùmí tẹ́lẹ̀ ọba lọ di mùsùlùmí kí ló dé onítorí pé àwọn ń bá rò ń mùsùlùmí gbogbo wọn káwọn ń bára kó lè jẹ́ pọ́nrọ̀ wọn máa jọra wọn pẹ̀lú rẹ̀ àwọn tí wọ́n máa pè léré kọ́nà lọ́ba gba Islam lẹ́yìn baba lẹ́gbàá akramakumullah so Islam yẹn sáwàdà tó bá mọ̀ pọ̀ fẹ́ ṣe ó sì gbọ́dọ̀ mú nǹkan míì mà tó bá mọ̀ pọ̀ ní ṣe Islam ò bùkátà rẹ̀ lọ́kọ́lẹ̀ báyìí gbàgàdàgbàgàdà Islam ò bùkátà rẹ̀ wọ́n ló ń bùkátà rẹ̀ kò bùkátà rẹ̀ wọ́n ló ń bùkátà rẹ̀ ta ló rọrọ̀ náà àwọn méjèèjì Islam ló rọrọ̀ torí òun bùkátà wa àwa là ń bùkátà rẹ̀ kí ló ṣe ọ́ kí ló ń pera rẹ̀ who are you ta ló dọ́ ọ̀ma wọ́n tẹ́ra rẹ̀ jẹ wọ́n wá tó wá lọ́ máa ṣe labẹ́yìkàlá mọ́làbáyé labẹ́yìkàlá mọ́làbáyé kí ni jẹ́ bẹ́ẹ̀ wọ́n mú ṣùrìkì labẹ́yìkà ń bo torí gbogbo ọ̀rọ̀ tó ń sọ ti tako sẹ́ rẹ̀ inna alhamda wa ni'mata laka wal mulk la sharika lak wọ́n sọ pé kò sí orogún kan fún Allah ọ̀sẹ̀ bọ́ sí ni wọ́n ọ̀dọ̀ wa o gbọ́ wa lọ́rọ́ bá wí o tó ń bá ń ṣe Islam mójútó wàá kú lọ́la o tó o bá kú wàláhi tàláhi wàá sí àbámọ̀ kò àmọ́ tó o bá dúró dédé Allahu akbar wàá dunnú bẹ́ẹ̀ torí ẹ̀ kí ni ṣe wá láyé náà rí tí ò sójú tù fún kí ni kan náà ṣé dandan ni kí n lówó tó gbogbo èèyàn ni Dangote bó ṣe lówó tó ń àwọn tó lówó jù lọ pọ̀ sọ́wọ́ àgbọ̀dọ̀ lọ gbé májèlé jẹ pé wọ́n tún lánìkan tún lówó jù mí lọ yọkàn para rẹ̀ dànù lásán ni ọgbà fún Allah bọ́mọ náà ló bí ọ̀rọ̀ àwọn tó bí jù ọ lọ bọ́lá ló ní ọ̀rọ̀ àwọn tó ní jù ọ lọ bílẹ̀ lọ kọ́ ọ̀rọ̀ àwọn tó kọ́ jù ọ lọ èèyàn máa gbà fún Allah o nínú àìní àwọn tó tún bẹ́tà wà tẹ́gbà àwọn tó ń wọ̀ wọ́n pé tí Allah bá ṣe tàwọn bíi tiẹ̀ gan àwọn dùpẹ́ tó kí wọ́n á ní nǹkan tí ń tì wá ìbá yóò fò yín náà wọ́n wá ìbá yóò rẹ́gbẹ̀ yín náà ni wọ́n wá tí wọ́n fi ń ṣe kèfèrí sí Allah ó lòun wá agbára kò ní dá fún agbára tí ò ní mú ọlẹ́njọ́ tí kú bá dé ọlọ́gbára lọ wá kò ní dá fún agbára tí ọkọ̀ dínà kí bò sí ọ ọlọ́gbára ló ń léka kò ní dá fún agbára tó mú kọjá pé ńgbà wọ́n yàn án bàn kọ̀ọ̀ràn wọ́n wá sọ sínú àpò wọ́n sọ sódò ó kú kò ní dá fagbára náà ó yẹ kágbára yẹn ó kágbára gbogbo ẹ̀ náà tó wá máa ṣe kèfèrí ká máa tanra rẹ̀ dànù ọ wá kú ọ wá rí ó rí yọkọtọ kalẹ̀ káfíìrì ń gbánzá ó kú àwọn aláwọ̀ àgbà síta nílá kákíyèsí o tẹ́ bá fẹ́ jẹ́ mùsùlùmí ẹ jẹ́ mùsùlùmí oríire ń bẹ́ẹ̀ ẹni tí ó bá fẹ́ ṣe Islam kò sí wàhálà sẹ́ni kó wá jáde kó kéde kó ṣe Islam mà àǹfààní wà ń bẹ o torí pé kò ní jẹ́ ká ṣàṣìṣe tá a bá ti pàdé mùsùlùmí kíláwì assalamu alaikum àní ṣìṣe
ẹ káàárọ̀ lọ́ba sì tà kò ní sínú bá màá ṣàṣìṣe pé assalamu alaikum sí ta ni àbí ọ̀nà tó máa tàn àjẹ pé assalamu alaikum àmọ́ sọ alaikum salam sí ta ni. tó irú rẹ̀ ò ní ṣẹlẹ̀ torí ẹ̀ nínú ìsìláàmù tí wáyé ẹ̀tẹ̀jẹ̀ òsínbẹ̀ o ẹ̀tẹ̀jẹ̀ òsínbẹ̀ òsìsí lápọ̀lẹ̀ tó tó bá ti ṣe islam ó lówó ju gbogbo èèyàn lọ tó bá ti ṣe islam ọlọ́lá lẹ́yìn sáyé ayé kìnnì olúwa máa ń fẹ́ni tó bá fẹ́ láyé ìsì máa fẹ́ni tí ò fẹ́ láyé báyìí ṣe rí nu ṣùgbọ́n kò ní fẹ́ni kankan lẹ́yìn ìyáàmá ẹrú àfẹ́ni tó bá fẹ́ ìtumọ̀ ẹrú lédè yorùbá òun lẹni tó ṣe wípé a ní kò nira rẹ̀ òun ló dá wa nígbà tá a sì ó mú wa máa bẹ àwa kọ́ la dára wa ìgbà tá ìgbédè yorùbá jíjẹ́ ẹrú wa sẹ́lẹ̀dá wa ẹ̀ wá fi ń wé jíjẹ́ ẹrú èèyàn sí èèyàn ẹgbẹ́ rẹ̀ tó ní ìgbà tá ìgbédè yorùbá ẹ sì ti mà pé tí ẹ̀ bá rí kí mọ́ṣáláṣí dọ̀tí tí ọ̀bá gbá yọ gbálẹ̀ ọjà ẹlẹ́yìn ìṣẹ́rú Allah. But why did you call yourself a civil servant? Kí ni túmọ̀ eléyìí kò yé wa? Torí ìbò lẹ sọ ẹ túmọ̀ rẹ̀ sí Yorùbá. So nítorí di eléyìí ẹrú Allahu la wa. Òun ló dá wa, àwọn ọ̀dára wa. Ọmọ tẹ́lí tá a bí òun bíbí làwa bí ta ló dá? Allah. Gbogbo wa bá ṣe wà yìí tó bá jẹ́ pò gédé tọ́mọ èèyàn ní gbogbo wa lè má sí láyé torí ìgbà táwọn kan mọ̀ ọ́ láyé wọ́n ń wò pé bíbẹ̀rẹ̀ wàhálà ní fáwọn kó kúkú má wáyé ṣùgbọ́n lẹ́dàá fẹ́ dẹ́dà tani di lọ́nà kan má dá wọn ní bíbá bá ńlá kú ẹni náà ẹni tí ó sì fẹ́ dá kò sẹ́ni tó lè pé kọ́ dá torí ẹrú Allahu la wa má pe ẹrú rẹ tí wọ́n ní kápálé lórí ní ẹrú mi kìbá àjọkùnrin kìbá àjọbìnrin Olúwa ní in kullu man fi samawati wal ard illa ati rahmani abda Olúwa ní gbogbo nǹkan tí ń bẹ nínú sánmà méjèèjì àti ilẹ̀ méjèèjì kò sí kan nù wa àfikọ́ jẹ́ pé wọ́n wà bá Allahu ní ẹrú t'Olúwa dá gbogbo wa pátá ẹrú Allahu ni wa òun ló dá wa àwọn ọ̀dára wa àìsẹ̀rú nǹkan mi ò yàtọ̀ sí Allah a kì í sẹ̀rú nǹkan mi yàtọ̀ sí Allah nǹkan mi ò tó lè máa rò pọ̀ jẹ́rú fún yàtọ̀ sí Allah tó lọ dán am khuliqu min ghayri shay tí nǹkan asán lásán ló dá yín am humul khaliqun abẹ́yìn gan lẹ dára yín abẹ́yìn lẹ dá gbogbo nǹkan am khalaqu samawati wal ard tẹ́yìn lẹ dá sámà méjèèjì àti ilẹ̀ méjèèjì ni bal la yuqinun ẹ̀ ní àmàdájú ọwọ́ ní ẹrú ẹ̀mí ni ọ kí lẹ̀mí náà kí lẹ̀mí tí wọ́n jẹ́rú fún olódò ẹ̀mí ọlọ́dára rẹ̀ ẹ̀mí sọ lọ́dá gbogbo nǹkan ta lọ́dẹ̀mí Allah torí ẹ̀tọ́ bá ti kọ̀ láti jẹ ẹrú sí fún Allah ẹ̀ńtọ́lúwa dá lọ́padà máa sìn ó di ọ̀sẹ̀ bọ̀ gbogbo àwọn ìlànà òfò kan àwọn ẹ̀sìn àtọwọ́dá kan àdánù kan táwọn kan máa kó jáde àwọn tí ò lẹ́sìn ṣe lódodo wọ́n lọ máa wọ́ bá wọn tìkẹ́tìkẹ́ àánú ṣe wá fún yín ọmọ jahannama máa pọ̀ o ọmọ jahannama pọ̀ kọjá ọmọ àlìjánná púpọ̀ púpọ̀ ìgbà tí olúwa bá ní kí baba ńlá wa Adam alayhi salam kọ́ ya àwọn ọmọ àlìjánná sọ́tọ̀ nínú ọmọ àlìjánná baba ńlá làwọn ọmọ báwọn ó ṣe ṣe Ọlọ́run ní nínú ẹgbẹ̀rún ẹ máa mú kan lọ sí àlìjánná ẹgbẹ̀rún dín kan lọ sí jahannam nítorí ẹ wọn á dáadáakúdá kan lẹ gbogbo yín rọ lọ́bẹ̀ àwọn kan àwọn ń wá ẹni tí wọ́n ti kọ́kọ́ jóná ná wọ́n ń wá ẹni táwọn dáná sun tiẹ̀ náà wọ́n wá tẹ́rí lẹ̀ wọ́n náà bá wọn lọ onítọ́fà ni pé àwọn afápọ̀ ń bẹ̀ táńlá àfọ̀ ọ̀daràn
ẹni tó ṣìnà tí ò dẹ́sìmà wọ́n wá jẹ́ pé kí ó jákujáku náà lẹ́kọ́ tẹ́lẹ̀ náà kò ní jìnnà pé kọ́ jẹ́ pé ṣekúṣe náà lẹ́ẹ̀ máa ṣe kí ó tí ò pé ká mọ̀nà kí ó tí ò pé ká ríran kí ó tí ò pé ká mẹ́sìn òdodo yàtọ̀ sí ṣìnà ṣé kí ó lè lẹ́yìn àwọn kan sọ lárúbáwá lẹ́nu wá túmọ̀ sí kó ti máa kí ó lárúbáwá náà lókà jákujáku torí di ẹlẹ́ ká bẹ̀rù Allah ká bẹ̀rù Allah àìsẹ̀rù nǹkan mi yàtọ̀ sí Allah ẹnìkan náà àrírí náà àwọn bọ́ọ̀lù ṣe sọ adẹ́rù ẹfẹ́ sọ adẹ́rù ń tá àrírí bẹ́ẹ̀ lẹ́nìkan sọ ọ sọ pé òkè ọ̀rẹ́ mi rẹ rí kọ́lọ̀ wo lẹ́mí rẹ mú jáde ṣéèpù wo ni báwo ni length and breadth rẹ bọ́ọ̀lù wúwo tó inú agbárí rẹ lọ́wọ́ àbíkùn rẹ Allahu Akbar olódò gidi ni wá jàmá a sì gbà pé mi ń bẹ lára wa láàfin sẹ̀mí báyìí nígbà tó kù bá kú kí ni wọ́n yọ lọ etí ń bẹ ń bẹ ojú ń bẹ ń bẹ imú ń bẹ ń bẹ ẹnu ń bẹ ń bẹ ikùn ń bẹ ń bẹ ẹsẹ̀ ń bẹ ń bẹ ẹ̀mí ti kú ń bọ̀ lọ gbà ìwọ tó ọ̀dá rẹ mà ọ̀hán ní tó ọ̀bá ti rí nǹkan kan kò sí ajẹ́pọ̀ ọ̀gbọ̀n ò sí ó sí rárá rárá torí Allahu ló dá wa o àwọn òṣèyẹ méjì nípa pé Allahu ń bẹ à ń sì ń pè à ń bẹ wàláhì àdúrà wa ń gbà àmọ́ tiẹ̀ kò ní gbà nítorí pé àdúrà tó ń ṣe òun fi kọ́ máa ń sin gbogbo wa gbogbo kúkú lè má gbà á lè má àìmọ́jú àìmọ́yé òjò tó ti rọ̀ tílẹ̀ ti mú ó lè má gbà á kò ní gbà torí pé wọ́n gan fúnra rẹ̀ ó ti sánà kọ́ má gbà. Anabi sallallahu alayhi wa sallam ó ní Allah máa gbàdúrà ẹnìkan nu lókun ìgbà tí ọba ti kanjú àwọn sàhábà níbò ní kíkanjú ó ní kó sọ pé mo ti pè kọjá mi àdúrà rẹ̀ ò ní gbà so ṣùgbọ́n wàláhì àdúrà ń gbà wàláhì àdúrà ń gbà amman yujibul mudtarra idha da'a wa yakshifu as-su' tani máa dá ẹni tó wà nù pọ́njú lóhùn tó bá pè tálẹ́ni tí máa gbé ìpọ́njú àtàbùrúkú Allah torí di eléyìí ẹ jẹ́ ká máa pé òun náà lẹ́lẹ́dàá wa torí ẹ̀ ìjẹ́ ẹrú sìn agbọ́dọ̀ mú wa fún Allah lónìkan àwọn ẹrú apá kan wọn kìí ṣẹrú fápá kan gbogbo wa ẹrú la jẹ́ fún Olúwa ẹlẹ́dàá wa mùmínì ẹrú Allah ni káfìrí ẹrú Allah ni yẹ́sẹ̀ mùsùlùmí nìkan lẹ́rú Allah àti mùsùlùmí àti káfìrí gbogbo wa ẹrú Allah la jẹ́